Mufassir wọ́n ti gbógun dé o. Astaghfirullah la ilaha Allahu Akbar subhanallah walhamdulillah astaghfirullah la ilaha subhanallah walhamdulillah illallah subhanallah walhamdulillah firullah. Ọ̀yá gbogbo àwọn àyókù torí ìtọ́lọ́ ẹ jẹ́ kí á pọ̀ mí báyìí tó o bá ti ní sẹ́kọ̀ọ́ pàtó please leave this place. Ẹ kú ọ̀nbẹ pa o bàbá imam ni wọ́n bọ̀ báyìí. Subhanallah walhamdulillah astaghfirullah. Ogoluwa. Bàbá imam ti dé sọ́fúnlélà asúlélà. The Deputy Governor of Oyo State, Chairman, the Registrar Jam, Baba Balogo, ẹ̀dá pẹ̀já tó sáfù yẹn lọ́wọ́ wọn gbogbo àtàgbẹ́kù wa ìyàpọ̀ òmìnira kan náà. استقيموا واعتدلوا اجوا جادك تري الله سووا الله اكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله gbogbo ẹja dún àwọn tí wọ́n gbé wọn jáde nínú ilé farabalẹ̀ dáadáa aṣọ́àfin fèèrè bàbá wa àrẹ̀mọlé ọ̀gá ńlá àǹdàlápò wọ́n ti wà nínú àbátá bàbá wa àrẹ àgbò àti gbogbo ìlú wọ́n máa lọ bẹ̀ báyìí the sons and daughter bàbá nínú rẹ̀ tó bàbá wa mọ́gàjì ojú ọjà àti gbogbo mọ́gàjì lẹ́yìn àwọn ìsí ìran mẹ́rin yẹn máa jẹ́ àárín oníbẹ̀ o bismillah.
I was done when I was ọ̀dà ilé yìí ẹ̀ṣẹ́ ọmọ mẹ́lọ ṣùgbọ́n mẹ́lọ mẹ́sọ mẹ́lì à ní tó sáyà fún
Bàbá má jà jí ojú ọjà wọ́n ti padà síta o. Ara kò sáyé kò sáyé. Sáyé. You with your ID can walk out. Walk out! For what? Where's that? Where? Ẹ má tì mí now. Go now. Ẹ má tì mí. Office of the government. Ayọ̀ náà dá. Ẹsẹ̀ mi ló pè. Mo ti gbọ́ tẹ̀ sọ. Ẹni sùúrù kò sí ọ̀nù pẹ̀lẹ́ lábo ó lákọ gbà tí mo bá yín sọ̀rọ̀ ń sìn ohun mi ò ṣáàlè èdè gan làjọ ń bára wa kò sẹ́ni tó sì ẹ̀bá ilé jẹ́ kò sẹ́ni mi èlé ìsọ máa lé nígbà. iṣẹ́ tẹ̀ ń ṣe èsì tí mo jẹ́ ẹran yín lélẹ́ lórí pé irú ilé ìkọ́ni ẹran yín. ẹ̀wọ̀n ni wọ́n mi ẹsẹ̀ máa dáwọn ìlú Ògbómọ̀ṣọ́ la wà níbi tí BBC News Yorùbá ti wà níkàlẹ̀ láti fi gbogbo bí ètò ṣe ń lọ wá sí ojú ìròyìn. Wọ́n ti gbé òkú kábíyèsí wọ inú ilé tí wọ́n máa ń sin àwọn ọba lọ́ba nílùú Ògbómọ̀ṣọ́ sí. A gbìyànjú láti wọlé ṣùgbọ́n àwọn tó wà níbẹ̀ wọn ò jẹ́ kí àwọn oníròyìn ìròyìn kankan kó wọlé. BBC News Yorùbá wà ní kalẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́. Gbogbo bí ètò náà bá ṣe ń lọ àwa máa mú wá sí ojú ìwòran yín. Nínú tọ́wọ́ èèyàn fẹ́ràn jù láyé ní ìran. Àwọn èèyàn súnmọ́ díẹ̀díẹ̀ làwọn èèyàn máa sún. Àwọn ọmọgbọ́ta àjàsọmọkùnrin tí èdè omi báyìí. Àmẹ́ni ọba sún lẹ́yìn díẹ̀, àbúrò sún lẹ́yìn bó. Ọ̀yà sọ̀rọ̀ máa sún ilé iṣẹ́ tó bá gbé. Yóò fún máa jìnà sábúrú. Ọ̀yà máa sún lẹ́yìn. Àwọn èèyàn ti já owó ní rọ́ọ̀dì àsún lọ́bí dọ́kítà. Honorable Tèmilọ́lá Adébí ó jẹ́ kí á rí àwọn tí ń bẹ ní ọwọ́ bí Professor Isaac Olóyèdé JAMB Registrar and the Secretary General Supreme Council for Islamic Affairs. Wọ́n wá jíṣẹ́ bàbá wa Amirul Muslimin Sultan of Sokoto Abubakar Saad II ni wọ́n wá sojú wọn bí báyìí the Sultan of Sokoto. Ó yà wá lẹ́nu púpọ̀ and it's a very rare kí odidi ọba òkú láàárọ̀ yìí ká sì sin wọn rọ̀ lẹ́tẹ̀rí bá sórí ilé púpọ̀. Àwọn tí a wà ń bẹ̀ èyí kánná lásán kọ̀ yọkù lára bàbá dáadáa yìí. Wípé wọn tí wọ́n wá náà wọ́n lọ bọ́lọ̀ wọn bá wọn. Kí wọ́n ní wọ́n ń dara rẹ̀ láàmú òsì ẹgbẹ́ sí ẹgbẹ́ òsì ẹgbẹ́ 19. Síbẹ̀síbẹ̀ ọ̀padà tálé rẹ̀ tán náà. O ní láti ṣe ẹ̀ náà bọ́lọ̀ ń dúkẹ́. Mo wà ń bẹ̀ o sọ fún mi lábàtà bàbá ká pa wọn sókè. Wọ́n ní ẹ máa ṣàdúrà. When I was in Jos,
The Emir of Kano is my friend. Òun ló fún mi ládùúgbò ayé tí mo ti ṣe in the past 50 years. And nothing but prayer. He said it and I quit. Tí wọ́n náà bá dúró ní Mádùúà dáadáa, gbogbo tó rò kó lé ẹ yóò sì dẹ̀ 47 years plus lórí throne. Tí ọba kankan olórú rẹ̀ rí nínú tàn Ògbómọ̀ṣọ́. Kábíyèsí o. Nígbà tí a ti retí kí àwọn bàbá ìmáàmù jáde lọ́fà àròyé tèmi. I'm not in best position to be doing so, but in order to take our time judiciously, that's what I'm saying. What I'm saying right now, Right Honorable Dokun Odebunmi Bombay, Ọ̀kanlọ́mọ of Ògbómọ̀ṣọ́ land, ẹ kú dìde. Láti dìde Abuja ní distinguished senator of Federal Republic of Nigeria ti wá. I must. Agbọ́dọ̀ jọjọ kírun. Bàbá mi jẹ́ ti máa wí nìyẹn. Àpò ara yẹra. Bàbá wa ò sí Olúbàdàn. Ẹ pariwo kábíyèsí o. Kábíyèsí o.